àtẹ̀mí ló lè tún Nàìjíríà ṣe ẹ̀dá múra sí i. ẹ wo ọjọ́ ń gorí ọjọ́ ìsìnkú ń ṣe tiẹ̀ ń lọ bẹ́ẹ̀. èmi àti rẹ̀. àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ là ń wájú tá à ń wẹ̀yìn tá à ń wọ̀tún tá à ń wòsì tẹ́rù ń bà wá tá à ń stop tá à ń continue. Wọ́n ní ìṣe ènìyàn báyìí náà níṣe ẹranko. ṣùgbọ́n ṣe wá rí gbogbo làálàá gbogbo ìdààmú gbogbo wàhálà tá à ń bá kiri láyé kó má kẹ́ran kó núgbó rárá. ẹ wá rí i pé ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí òun náà lọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní èèyàn olè wà kí tiẹ̀ ọmọ bá. bẹ́ẹ̀ náà ni ìlú olè wà kí tiẹ̀ ọmọ bá bẹ́ẹ̀. ṣùgbọ́n èyí tó súnmọ́ wa pẹ́kípẹ́kí báyìí òun náà la mọ̀ dáadáa. gbọ́sẹ̀ rí gbogbo ìlú tó wà nílé ayé pátápátá gbogbo orílẹ̀-èdè pátápátá ló ń fèsì challenges ń fèsì wọn. ṣùgbọ́n àwọn adarí kan bíi tiwa wà tó yẹ pé wọn kọ̀ kí téèyàn ó bàjẹ́ èèyàn báyìí yàn nígbà kí tiẹ̀ ó ta dànù. ẹ wo mo fẹ́ gbà wá níyànjú díẹ̀. ìlú ti wá di weapon fashioned against us báyìí. àmọ́ àwa báyìí mi àti yín la ò nígbà kó prosper o. ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ ń jọ sí ó ní Nigeria will kill both the dream and the dreamer. mo dúpẹ́ pé wíìlì ló sọ. ìyẹn ni pé ìwọ tó bá gba Nàìjíríà láàyè ní Nàìjíríà ó ráyè penetrate dream rẹ o. owó Yorùbá kan tiẹ̀ sọ pé kì í rẹ olóńgbò kó mọ̀ lè ṣọdẹ ikú. mọ̀ jẹ́ kó tán lára ọmọ ọba rẹ dípò àmọ́ wá dànsá kékeré ibi tí ó sọnù sí. ọmọ Nàìjíríà ọmọ ìyá mi jára rẹ dáadáa. mọ̀ jẹ́ kí àwọn ọ̀bàyéjẹ́ yìí kan jáyé rẹ gbà lọ́wọ́ rẹ. mọ̀ jẹ́ kan jáyé rẹ gbà mọ́ ọ lọ́wọ́. tí mo bó ṣe ń lọ lórí wáyà yẹn olóòtú àgbà Lumi pírẹsẹ́ńtà tó yá Ìjágúnlábí tí ń para lébi ẹni para ọkọ ọkùnrin 3.5 ìyàwó tí mò ń bọ̀ wá fẹ́ náà ní ó parí ìtókùn bẹ́ẹ̀. ló ṣe díẹ̀ tí arákùnrin yẹn lórí ètò ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mẹ́sẹ̀jì mi wọ́n tẹ̀sí mi olóòtú àgbà Lumi ibo lẹ wà olóòtú àgbà ibo lẹ gbà lọ. ní ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba elédùn aláwùrọ̀ bí. ẹ wo assalamu alaikum sáwọn tó kó mi jẹ properly àwọn tó ń ṣe tèmi. má fọ̀ rárá olóòtú àgbà Lumi ti wà online.